Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwaṣe, èmi náà tún ni ó ti wá get started báyìí. À ń pe ọ̀rọ̀ yìí lówè, ó láró nínú. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ fúnra wípé erin fẹ́ gbá erin. Ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin onímọ̀ olóye, ó ti wá gẹ́lẹ́tìkẹ́ báyìí, ó ti ṣẹlẹ̀ o. Ó ti ṣẹlẹ̀ 2024 o. A lè pé lágbò méjì, eléyìí ti kọjá ọ̀rọ̀ àgbò méjì nítorí Ìbà Gani Adams, ààrẹ òpìtàn, àwọn méjèèjì ni wọ́n jọ ń figagbága. Wọ́n dẹ̀ wá ń ṣe bí eré, wọ́n wá mú tọmọ Adéyẹmọ. Ẹjọ́ kí lẹ̀ṣẹ̀ Sunday Igboho, kí ni Sunday Igboho ṣe fún yín gangan náà, ẹ̀yin ọmọ Yorùbá? Ìbà Gani Adams, ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀ yìí? Ṣe fẹ́ kí Sunday Igboho kú sẹ́yìn òdì ni? Àtijọ́ tí Sunday Igboho tí ìwọ Nàìjíríà wà á máa sinmi, ẹ̀yin ọmọ Yorùbá, kí ni ká ti pélé? Anyway ṣá, mo kàn ní kí n sáré wá ṣọ́ọ̀kì yín ni. Àbúrò olóyè Sunday Igboho ti jáde tán o. Ọlọ́nìkan là ń jó ṣe. Àbúrò Igboho ti jáde tán wípé sẹ́ẹ̀ kò sí gìrì lóko àfi kíní kan àparò ni. Àbúrò Igboho ti jáde tán. Ṣẹ́ríbi tẹ́ ń bá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lọ yìí, ó máa lẹ́tìkẹ́ o. Gbogbo ẹ̀yin rósídà, ẹ̀yin ọ̀bàyéjẹ́, pàápàá jùlọ ẹ̀yin ajá tẹ́lẹ̀ wà lẹ́yìn Gani Adams. Ṣe bí Gani Adams pé kí ni ẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣe Gani Adams, tí Gani Adams fi ní kí Sunday Igboho fòkó nìṣó, tó fi jẹ́ wípé gbogbo ìgbà tọ́mọ Adéyẹmọ bá ti jáde tó bá ti jà fún ìran Yorùbá, ìgbà yẹn nínú máa ń bí Ìbà Gani Adams. Ìgbà yẹn lẹ́yìn ajá tẹwà lẹ́yìn Gani Adams, ìgbà yẹn lẹ máa ń gbó, lẹ máa ń ya wèrè sórí social media. Kí ni ìṣòro ayé yín? Kí ni Sunday ọmọ Adéyẹmọ rà lọ́wọ́ Gani Adams? Kí ni ààrẹ òpìtàn rà? Kí ló dé tó jẹ́ pé gbogbo ẹni tó bá ti dìde wípé kó dá fún ìran Yorùbá, gbogbo wọn làwọn OPC lọ́ máa ń gbógun tì? Wọ́n là ń jù, wọn ò ṣe é wí ìjà ìlara òtọ́ bọ̀rọ̀, ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ìlara lè mírí sí. Ìjà ìlara ni, nítorí láti bí ọdún bíi méjì sẹ́yìn sìn tọ́mọ Adéyẹmọ ti wà lẹ́yìn odi. Ẹ̀yin náà lẹ́ pariwo kò lè wálé mọ́, kò lè ṣe gbá, kò lè ṣàwo, nígbà tó jẹ́ wípé èrò inú yín ohun tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ sí màá yẹn nìyẹn. Tí Ọlọ́run adẹ́ẹ̀dá àṣẹ̀dá ọba tó ju ẹ̀yin lọ, ọba àwọn ọba tó wá fi ọ̀rọ̀ Ìgbòho tó fi ṣọ́ọ̀kì gbogbo yín, tó fi gbá yín létí látojú oorun. Ẹ wá jí sáyé, ẹ wá sọ kọ́tọkọ̀tọ̀, ẹ wá tútùkùtù nínú ayé ara yín. Ohun tọ́mọ Adéyẹmọ ò ṣe, ẹ sọ wípé ó ṣe, kí ló dé? Ṣé wọ́n fi ṣe yín ní ìran Yorùbá? Ṣé wọ́n fi ṣe yín ní kí làdánwò ayé yín? Ẹ̀yin ọmọ Yorùbá tàtà, ẹ̀yin ọmọlúàbí ilẹ̀ káàárọ̀ oòjíire, ẹ tètè múra o, kẹ́ tètè fura sọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ẹ tètè wá solution sí ọ̀rọ̀ Ìbà Gani Adams àtàwọn ẹ̀mẹ̀wà wọn kó tó di wípé wọ́n máa ba ayé jẹ́, kó tó di wípé wọ́n máa ba ohun tó dáa jẹ́. Nítorí ìṣesí wọn, ìhùwàsí wọn fi hàn wípé wọn ò fẹ́ ire fún ìran Yorùbá. Nítorí tó bá fẹ́ ire fún ìran Yorùbá ni, ní ìkóríta tadé dúró yìí, wọn ò ní kí Sunday Igboho fòkó nìṣó. Wọn ò ní ti Sunday Igboho bá wọn ni. Nígbà tó fi yín joyà wòdì tẹ́lẹ̀ gbẹ́dìyẹ, ẹ sọra yín di funfun lẹ́yẹ ń ṣu, funfun lẹ́ ń ṣu kiri. Ohun tó tọ́ tó yẹ ẹ ṣe, ẹni tó tún ṣe ẹ tún gbógun tì í. Kí làdánwò ayé yín? Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá tẹ́ bá ń wo fídíò yìí, mo fìyọ́nú Olódùmarè bẹ̀ yín, ẹ bá mi júwọ́ gbòòrò ayé. Ẹ jẹ́ kí eléyìí kó dé gbogbo ọ̀dọ̀ àwọn ọmọ Ìbà Gani Adams pátápátá. Ẹ jẹ́ kí fídíò yìí, ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn ọmọ Gani Adams, gbogbo ẹgbẹ́ OPC ní àpapọ̀, nítorí pé kí ni òtítọ́ ọ̀rọ̀ òun làbúrò Sunday Igboho bá wọn sọ. Èyí tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ tó ti sọnù nínú ayé wọn, òtítọ́ tó ti sọnù nínú ayé wọn látìgbà tí wọ́n ti fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ, tí wọ́n ti sọ wípé Ìbà Gani Adams l'Ààrẹ Ọ̀nà Kakanfò. Òtítọ́ ọ̀rọ̀ yẹn òun ni àbúrò ọmọ Adéyẹmọ wá rí fún wọn báyìí o, kí gbogbo wọn wá gbà kí wọ́n jẹ́. Tẹ́ bá wò mí fún ìgbà àkọ́kọ́, ẹ subscribe sí YouTube channel mi. Ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ láti ẹnu àbúrò olóyè Sunday Igboho Òòṣà. Ẹ ṣé, ẹ máa bá mi jù lógúnlógún, ẹ máa bá mi ṣí ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ. Ẹ ṣeun. Of the Yorubas. Ọ̀hún dáàbò bo ìran tí wọ́n ń pè níran Yorùbá ni. Láyé ọjọ́ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ń gbà ní ìlú. Bẹ́ẹ̀ni.
bẹ́ẹ̀ ni òtítọ́ ni inú igbó ló ń gbé. kí nìdí wọ́n máa ń kí wọn ní aṣíwájú ogun mákẹ́yìn ogun. lórí ẹni ó ní ìlú níletò ìlú ni wọ́n máa ń dúró sí pé kógun má bàa wọ̀ wá. bẹ́ẹ̀ ni. ló fi jẹ́ pé Àfọ̀njá ló lọ dúró sí ìkángun ogun lọ́wọ́ nílùú Ìlọrin lọ́wọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ló fi jẹ́ pé gbogbo ẹni bá jà ní Ọ̀nà Kakanfò tí wọ́n jẹ́ látẹ̀yìnwá ikú ogun ni máa ń pa kíkanjú ikú odò lẹ́kọ̀ọ́ wẹ̀. bẹ́ẹ̀ ni o Ìbà Gani ikú owó ló fẹ́ pa. ẹ ò ní kúkú gbóná. ó pẹ́ kó tó kú dànù wàhálà wọn ti pọ̀ jù. ṣé láǹfààní tí ń parí Ọ̀nà Kakanfò sí ni wípé. bẹ́ẹ̀ tí jóyè ni ààrẹ òpìtàn náà joyè. bẹ́ẹ̀ ni ẹ kú làákàyè. òpìtàn bá wá pàtẹ kan tó bá fẹ́ ní ọwọ́ kan ìjà lóru ẹ pera yín ṣàkíyèsí pé kò lọ bẹ́ẹ̀. ẹ kú làákàyè. ayé ti da ayé show me your evidence. àwọn ọmọ kan wà ní bọ́ta nítorí ọmọ lèmi ó pè wọ́n wọ́n máa dáwọ́ jáde wọ́n máa ṣe pé. irú ẹ̀ náà ṣẹlẹ̀ níbi ọdún méjì sẹ́yìn táwọn kan náà ń ṣépè fún Dára. ẹ̀rọ tí ibi kẹ́yìn náà ti ń papọ̀ lọ́jọ́ tí ẹ jagun June 12 tí ẹ jagun May 12 tí wọ́n wá. ẹni tí ó kú dònídòla ènìyàn ìwádìí abájá. àmì o Jésù àmì. tó bá ṣe bẹ́ẹ̀ tó bá sọdá kí ìtọ́jú lẹ fẹ́ kọ kalẹ̀ wá ní Ààrẹ Ọ̀nà Kakanfò ló pàdé. ààrẹ òpìtàn. ó wà láwọn dèdèrè gòǹgì sọlá. àwọn dàgìrì bọ̀dọ̀dẹ̀. ẹ wàá kó kiri kan bí ìwo jọ ẹ mọ láǹfààní ẹ mọ ṣépè fún òyà. àwọn tó rí wọn ti burú bí eégún ti ń lé wèrè àwọn tó rí wọn ò pé. ọjọ́ tí ìgbé bá fẹnu kọsẹ̀ ọjọ́ náà lọ̀rọ̀ ẹkún bọ̀ fún òṣìṣẹ́ ọjọ́ tí wọ́n bá péré èmi ọmọ Ayọ̀délé láìda ọ̀rẹ́ kó bá wọn fún òṣìṣẹ́ wọn. ọjọ́ bá péré èmi Olúwakẹ́mi láìda náà fún ó bá wọn. àwọn ṣépè fún lórí agbágbé. wọ́n pè yá kan bọ́sẹ̀ àwọn ọkùnrin kan náà ń ṣépè èpè kílẹ̀ ń ṣẹ́ ẹni Ọlọ́run ṣọ̀gá mo kí ọ. sábà wípé bẹ́ẹ̀ náà lẹ ṣe láyé ìgbà tí ọ̀rọ̀ Dára àti Ààrẹ Ọ̀nà Kakanfò papọ̀. orí tó lólùfẹ́ méjì bá ń bára wọn jà ẹ láǹfààní bò ní ó ṣe parí lẹ́ sọ. àwọn ò ń ṣe bẹ́ẹ̀ tí wọn àwọn máa ń tapo sí ọ̀rọ̀ ni. tí wọ́n fẹ́ báwọn bàbá méjèèjì sọ rèé. ìyá mi Akóredé Ayọ̀ bá mi mú kí yín Táíwò Tajudeen Ọpẹ́yẹmí bàbá mi Victor mú kí yín mo kí Akóredé Ayọ̀ bá mi. orí ìjà wọ́n nínú bíbí wo òfíṣẹ́ mìíràn ẹ̀dọ̀ funfun mi ò gbẹ́ lọ́wọ́ ẹ̀. àdìfá forí akẹ́tù àbíwá pẹ̀lẹ́ gbogbo ẹni bá ti joyè nínú ìlú dandan ni kó ṣe sùúrù. bẹ́ẹ̀ni. Adékúnlé mo kí yọ Ọmọládé Ọládélé mo kẹ́yìn náà. mo kí gbogbo ní pátápátá wá kí n ṣe ẹni tí mo rántí náà. ẹgbẹ́ bá mi máa ṣí ẹ̀. béèyàn bá ti joyè láàrin ìlú Abíọ́dún Olúwa jọba yóò ṣe jẹ́jẹ́ nítorí àkìtàn ni. bẹ́ẹ̀ni. gbogbo ohun tẹ́jà wúlò padà. orí àkìtàn lónítọ̀hún orí dandan ni ká yóò sọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni. a yóò sọ ìtọ́dùnmọ́ a yóò sọ ìtọ́jẹ́ kejì. wọ́n fi ní olórí ìjọ òun náà nìbọn rí wọn béèyàn bá ti jẹ olórí yóò ṣe sùúrù. tí ó pọ̀. èèyàn láǹfààní yóò ṣe kí ni Ààrẹ òpìtàn kí ló dé tó parú ìtàn báyìí mọ́ wa. orí evidence kan lòun rí tẹ́ ẹ bá lẹ fẹ́ jáwọ́ ara àwọn rẹ̀ òun náà fàṣọ yẹ gẹ́gẹ́dẹ́ mọ́ yín lára bí ọwọ́ aṣọ ni. orí kò sẹ́ni tí ò ní àbí ṣùgbọ́n. kò sí. kò sẹ́ni tí ò níbi tó kù sí aláìfà táyà ní lára mo kí yín. kò sí. ibi tá ẹ kù sí la yóò sọ. ibi tá ẹ kù sí la yóò láǹfààní ni wọ́n ti béèrè o. Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo àwọn ọmọ tí ń jáde tí wọ́n ṣépè fún Alhaji Laji Abbas yìí ṣépè nìkan. àwọn ọmọ ẹran játijàti. bẹ́ẹ̀ bá lẹ fẹ́ fi wèrè ó di púpọ̀. bẹ́ẹ̀ni. pẹ̀lẹ́ la fi ń pàmùrùkùrù pẹ̀lẹ́. olóògbé tó sì súnlẹ̀ bí ọ̀lẹ ọgbọ́n inú ẹ̀ pépèké. bẹ́ẹ̀ni. béèyàn bá ti jọba láàrin ìlú tó joyè tó nítumọ̀ bóyá ẹ̀ mọ̀ àbí ká sì sọ fún yín
oyè tẹ́jẹ náà ní kẹ́ ẹ dáàbò bo gbogbo aráàlú tí àwọn òrẹ́dí àti dáàbò báráàlú bí kò ṣe kọ́ máa faraàlú gbowó. ọmọ wọn lóde Òṣogbo nílé ọba tí tẹ́wọ́gbẹ́ja nílé oníyò lábẹ̀bẹ̀ nílé ẹlẹ́yẹlé aró olóde ẹ̀gà tuntun ní yàrá ẹ̀gà ifá yìí àwọn ni wọ́n láǹfààní lẹ́yìn ìgbà tá a ṣe patí tán ní ìlú Ìbàdàn àwọn ni wọ́n tún lọ kó wájọ síbì kan tí wọ́n ń pẹja fún wa pé Mr. Wisdom àní ẹ máa jẹja èyí náà ti jẹja ẹyẹ ẹgbẹ̀rún mẹ́fà wọ́n kọ́kọ́ pa mẹ́rin owó onítọ́ lọ́wọ́ yóò máa kẹ́kọ̀ọ́. ẹja Yorùbá nation ni o kì í ṣe tó lóṣèlú o. orí kí n má fọ̀rọ̀ náà sọ̀rọ̀. kì í ṣe tí wọ́n Nàìjíríà ní Mr. Wisdom jẹ́ o. oyè tẹ́ ẹ jẹ́ ó kúrò láàrin ọ̀nà Kakanfò Ọ̀yọ́ nítorí gbogbo ẹni bá pè láàrin ọ̀nà Kakanfò Ọ̀yọ́ kò mọ̀ tán ẹni tí ń fà ní ọ̀nà Kakanfò jẹ́ òun náà ni Aláàfin Ọ̀yọ́ mo kí bàbá mi Ẹlẹ́yẹlé láti ìlú Èkó ọmọ ẹ̀gbọ́n ọmọ níṣàbí ọmọ agbègbè àkàlà ọmọ àfipàpọ̀ ayẹ́ràn gbolẹ̀ súkẹ́súkẹ́ ẹjẹ bá wa ṣe ẹ bá wa jù sí WhatsApp group káàkiri o ọ̀rọ̀ tó wà lẹ́ agbọ́dọ̀ wá solution sí a lè dákẹ́ báyìí ká máa wò wọ́n lọ. Aláké Ẹ̀gbá ìwà táwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń wò ó ti pọ̀ jù. mo kí yín o wọ́n máa fi pèpèpèpè báwọn èèyàn lò ṣé ọ̀gá wọn ló wọ́n kọ́ máa jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ni. bẹ́ẹ̀ bá ti wá joyè láàrin ìlú oyè tẹ́ ẹ jẹ́ oyè gbogbo lẹ̀ Yorùbá ni. ọ̀rọ̀ ló dé lórí dòwe kò sí ọba tó fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ bí òun ṣaláàfin Ọ̀yọ́ tá a bá wo gbogbo ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin Ọ̀yọ́ ni ẹ ti wá joyè yìí oyè yìí ti kúrò lóyè OPC. bẹ́ẹ̀ni ó ti di tí wọ́n gbòòlù. ẹ̀yin lọ̀gá àwọn gbogbo jagunjagun. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá ti wá jọ lórí àwọn jagunjagun dandan ni kẹ́ ẹ ṣe sùúrù. ìyá mi ẹlẹ́hàá mo kí yín o àwọn òfin ṣe sùúrù. jẹ́lu bàbá aṣọ́rẹ́ ni jẹ́lu bàbá aṣọ́rẹ́ ni oríta àwẹ̀ jẹ́lu bàbá sí orí náà ó tún dẹrù kẹrù mọ́ jẹ́lu bàbá aṣọ́rẹ́ ni. jẹ́lì bàbá aṣọ́rẹ́ ni jẹ́lì bàbá aṣọ́rẹ́ ni oríta àwẹ̀ jẹ́lì bàbá sí orí náà òtún ẹrù mọ́ jẹ́lì bàbá aṣọ́rẹ́ ni èmi náà ti kọ́. pàtàkì àtọ́dọ́dọ̀ ọ̀rọ̀ oyè tẹ́ ẹ jẹ́ ẹ joyè lórí gbogbo tí ń jọmọ Yorùbá. bẹ́ẹ̀ni. You have to protect the life and properties of we Yorùbás. Òkúta ọ̀rọ̀ worldwide ẹ ṣé mo kí yín mo rọwọ́ yín bẹ̀ mo kí ra akọrin bàbá mi ṣe bá mi máa jù. oyè tẹ́ ẹ wá jẹ yìí ṣé tẹ́ ẹ bá ní àgbélépọ̀ tá ẹ mọ̀ sàṣì gbogbo ẹni bá mú yín ni oyè ńlá lẹ jẹ gbogbo ọmọ Yorùbá tó bá fẹ́ bá yín jà wọ́n kọ́ lẹ́ẹ̀bàjà ìran mi lẹ́ẹ̀bàjà nítorí kógun má bàa ṣe wọlé Yorùbá ni wọ́n fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. bọ́rọ̀ kan bá wá ṣe bí ọ̀rọ̀ láàrin gbogbo àwọn tẹ́ ẹ joyè ní lórí sùúrù ló gbà Ọlánìkan ni wálé mo kí yín kìí ṣe pé àwọn ọmọ kan wà kó bóta nítorí ọmọ ni wọ́n gbogbo ẹni tí ọba ti dá làákàyè ara rẹ̀ ní àgbàlagbà òkan gbọ́ àgbàlagbà òkan làákàyè gbogbo ẹni tí ọba ti dá làákàyè ara rẹ̀ ní ó ti dọmọdé nítorí ọmọdé tó ní làákàyè àtàgbà tí ò ní làákàyè ẹgbẹ́ ọgbàgbà ni wọ́n. èyí ni ọ̀wá jẹ́ ká sọ fún wọn wípé ẹ má dánwò ẹ̀ láṣàwò mọ́. ẹ má láǹfààní kẹ́ ẹ dánwò ẹ̀ láṣàwò mọ́. ṣé tẹ́mi bá ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ní ìsinyìí àwọn ìgbọ́bọ̀ta sí ní èṣù wọ́n láǹfààní wọ́n mọ láǹfààní àti súre orí wọn burú nù. ó bá tán. ẹ má dánwò ẹ̀ láṣàwò mọ́. oyè yín Ààrẹ Ọ̀nà Kakanfò bí odidi ọba lórí. ayé sì ti kó láyé ìgbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́jọ́ kò lẹ́yìn odi. gbogbo èyí tí Sunday Igboho ṣe iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni ẹ̀yin ló yẹ ká ẹ polóyè Sunday Igboho pé kò ní ká ṣe jọ ṣe. èyí
títàn yẹn bá tàbùkù yín àdókù díẹ̀ káàtó ayé ti dá ayé wípé jájọ láyéra wa ààrẹ ọ̀nà kakanfò ní sọ̀rọ̀ ààrẹ òpìtàn ò bá má pàtàn yìí bẹ́ẹ̀ ìtàn yóò pọ́n mi lé ẹ̀ sì jọjọ́ bí mo ṣe rí máa yẹn ààrẹ òpìtàn yẹn is a cool-headed man. Bàbá jẹ́jẹ́ ni bàbá òpìtàn wọn ṣe oníjàgídíjàgbọyàn wọn ṣe oníwàhálà. kì í ṣe pé ẹ wà bọ́ síta ẹ fọ́ tiẹ̀ kò gbowó oṣù lọ́dọ̀ ẹnì kankan òun náà ṣe tiẹ̀ láti. pé kílẹ̀ Yorùbá má bàjẹ́ ni wọ́n ṣe. bẹ́ẹ̀ ṣe promote culture. làwọn náà promote ẹ̀. bẹ́ẹ̀ náà ni ààrẹ òpìtàn promote culture àti integrity Yorùbá lọ́nà tiẹ̀. àwọn tiẹ̀ tún promote ẹ̀ jò yín lọ torí àti ìrìjọ tẹ ibà Gani ṣùgbọ́n ta tó wá fún wa ní ohun tó dáa. kí wàá rọ́pò nǹkan kó ní Mr. Wisdom come here kó wá fọkọ̀ rípò rí mi ṣẹ̀wọ̀n yìí pé bí mo bá dákẹ́ fún lálákọ̀ọ́kọ́ yìí ní dákẹ́lẹ́ lẹ́kẹ́. bẹ́ẹ̀ ni jàre. ìjọ mọ̀ pé you are a doubt ìjọ mọ̀ pé òpònú ni ọ́ ẹ ti dé ipò kan tẹ́ ẹ gbọ́dọ̀ máa bínú bí OPC mọ́. àdàfún yín. Odua People Congress is one sided of Yorùbá group tí wọ́n kóra wọn jọ. wọ́n wá kóra wọn jọ rèé ẹni fashion tẹ wá nìyí aláwọ̀ Àgbékọ̀yà ẹ̀yin ló yẹ ká ẹ kó Àmọ̀tẹ́kùn Àgbékọ̀yà security summit wo lẹ̀ ń láǹfààní lẹ̀ ń ṣe lábẹ́ wípé ẹgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. kò sí. gbogbo èyí tí Sunday Igboho ṣe yìí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ wà ní ìjánu rẹ̀. wọn ò ṣe wọn ọ̀dẹ̀ tún jẹ́ kẹ́ni tó máa ṣe ó sinmi. wọ́n tún bà lórúkọ jẹ́ wọ́n tún parọ́ mọ́. ẹ ti wá sọ ohun tí wọ́n ń pè ní oògùn gangan ẹ ti sọ di eré ipá. bẹ́ẹ̀ni. kí ni wọ́n ń pè ní oògùn? ọmọ wípé tógun òkè tógun tí ń dólógún àwọn ni wọ́n lógún wọn lóògùn wọn sì tún dógún ogún kórí ògùn ohun tógun tí ò lóògùn ni wọ́n ń pè ní oògùn. ṣé ń gbọ́. ẹni tó bá lóògùn kì í bọ́ síta gbangba pé mi fẹ́ pa ọ́. bẹ́ẹ̀ni. lẹ́ẹ̀fì mọ̀ pé erémọdé làwọn yẹn ń ṣe. ìhalẹ̀ ìjayà lásán. orí àjẹ́ tí ó kọ́ ọmọ jẹ òun gan ni ó mọ̀ kì í wípé má bínú balẹ̀ mi má bínú. ó ti mọ̀ wípé ẹ̀ ń yẹ̀yẹ́ ara yín ni. yóò ẹ fi ra iṣẹ́ sí. bẹ́ẹ̀ bá fẹ́ fìgbà Ààrẹ Ọ̀nà Kakanfò. ẹ pè é Ààrẹ òpìtàn eléyìí rí báyìí eléyìí rí báyìí ẹ jọ sọ ni evidence láyé ayé ti kú òní ká máa ṣe bí hooligans. máa ṣe bí tout. ẹ wá lẹ̀ ń gbéyàn kan ṣépè. ayé ti kú òní. ẹlẹ́yà mi ò ní nọ́mbà yín lọ́wọ́ bóyá kẹ́ ẹ fún mi lórí messenger. ayé ti kú òní. orí àkìtàn làárẹ̀ ẹni bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè àbí ẹjẹ́rú oyè jẹ́jẹ́. ẹ fún wa ní super sticker. dandan ni ká yóò bu yín o. ẹ fún wa super sticker ẹ bá wa subscribe sí YouTube wa. ikú kọ́ lè rí ẹ̀ṣẹ̀. ayé tá a wá wà yìí kò sóhun tí ń jàre òpìtàn ní democracy tá a wà yìí táàrí òpìtàn bá ṣe tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá ṣe ohun tí ò dáa they can took him to the court of law. If Ààrẹ òpìtàn can sue you and sue those that swear for him on your behalf. That is called threatening of kóòtù ní life. Nàìjíríà gbogbo wọn dẹ̀ ló ń ṣoògùn. And Ààrẹ òpìtàn never threaten your life. ọ̀rẹ́ yìí dìdìrì tá ẹ̀ ṣe yẹn Ààrẹ òpìtàn lè sún yín fún threatening of life. of life bẹ́ẹ̀ ni. nítorí ẹ ṣe wípé ẹ látòní lọ o ò ní nísinmi o látòní lọ o. wọ́n máa jí 5 naira 10 naira wọ́n máa tọ̀ lé. tí a bá sọ wípé ìyá bọ́sẹ̀ yẹn tẹ̀ ló fọ́ ni. nínú justice of Nigeria kò sí ohun tí ń jò ó ẹ ti threatening yẹn pẹ̀lú òun ẹ̀rù wípé látòní lọ ayé ẹ ti bàjẹ́ o. látòní lọ kó máa tọ̀ sára. Utilize your brain and make use of your senses. Sorry o ẹ má bínú ẹ má bínú. bẹ́ẹ̀ náà ni mo rí èyí rẹ̀ ará àsopọ̀ òwe òyìn pásá
Bẹ́ẹ̀ni. Ẹ wá lẹ̀ ń gbéyàn kan ṣépè. Ayé ti kò rẹ̀. Ẹlẹ́yà mi ò ní nọ́mbà yín lọ́wọ́ bóyá kẹ́ ẹ fún mi lórí messenger. Ayé ti kú òbẹ́. Orí àkìtàn làárẹ̀. Ẹni bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè àbí ẹjẹ́rú oyè tẹ́ ẹ jẹ́. Dandan ni ká yóò bu yóò. Dandan ni ká yóò sọ̀rọ̀. Ikú kọ́ lè rí ẹ̀ṣẹ̀. Ayé tá a wá wà yìí kò sóhun tí ń jàre òpìtàn ní democracy tá a wà yìí táàrí òpìtàn bá tí ààrẹ ọ̀nà kakanfò bá ṣe ohun tí ò dáa, they can took him to the court of law. If ààrẹ òpìtàn can sue you and sue those that swear for him on your behalf, that is called threatening of life. And ààrẹ òpìtàn never threaten your life. Ọ̀rẹ́ yìí dìde tá ẹ̀ ṣe yẹn, ààrẹ òpìtàn lè sún yín fún threatening of life. Nítorí ẹ ṣe wípé ẹ látòní lọ o ò ní nísinmi o látòní lọ o. Tí a bá wá sọ wípé nínú justice of Nigeria kò sí ohun tí ń jẹ́ òògùn, bẹ́ẹ̀ ẹ ti threaten yẹn pẹ̀lú òun ẹ̀rù wípé látòní lọ ayé ẹ ti bàjẹ́ o. So utilize your brain and make use of your senses. Gbogbo ẹni bá ti lóògùn tí ò ní làákàyè, òtún bá tẹ̀lé òògùn tó ní. That is that aspect. Oh, why did you ààrẹ òpìtàn? Ààrẹ òpìtàn làákàyè ò ní dàrú. Ọmọ àlè nírínú tí kì í bí. Ọmọ àlè èèyàn ni wọ́n sì bẹ̀ tí ò ní gbà. Ẹ dákun ẹ̀jẹ̀kùrẹ́ àwọn olùgbébẹ̀. Bí èèyàn mẹ́wàá bá ti wà níbì kan, béèyàn méje bá ti wà lẹ́yìn èèyàn, orí mẹ́ta yòókù ẹ mọ̀ wulẹ̀ wá kiri. Ẹ mọ̀ wò pé gbogbo ayé ni ó gbà tí yín. Gbogbo ohun tí ò bá ti ní critics, a jẹ́ pé ohun téèyàn ń ṣe kò ní túmọ̀. Ẹ jẹ́ bá wa máa jù Tá a bá kiri fi o. pàtàn tí ò sẹ́ni tí sọ pé kò rí bẹ́ẹ̀, tí ò sẹ́ni tó bú yín, a jẹ́ pé ohun tẹ́ ẹ̀ ṣe ò ní túmọ̀ lójú aráyé. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tó bá ní ìtumọ̀ a máa heavy èèyàn. Ó délé ó dẹ́sẹ̀ kùkú lójú ọmọ ká wọn lára. Bẹ́ẹ̀ni. Ó wá ní ẹ mọ̀ wariwo ọjà ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa pẹ̀lú iṣẹ́ ìwádìí tẹ̀ ń tẹ̀ mọ́ wa lára lójoojúmọ́ ni ẹ tẹra mọ́. Nítorí àfihàn wọn lọ́rọ̀ ni wọ́n gbéra wọn ọ̀gùn radìrajò wá síwèrè wọ́n pẹ́gbẹ̀fà. Tá a bá wò ó, Èdùmàrè má kàyí kò ń lẹ̀ ní ìsìn. Àṣẹ. Nítorí tá a bá wo ẹni tí ń kọ́ wa ní ìtàn lónìí. Ààrẹ òpìtàn ni èmi náà ti sọ lórí ètò tí mo ṣe. A lè pè ní mẹ̀sáyà àbí ká pè ní historian. Nítorí ọmọdé wòye akéré ní màá sì kéré lọ́gbọ́n, èmi ọgbọ́n pa wá a ò lọ́gbọ́n, mọ̀jẹ̀sí wòye akéré lóye àwòye kankan. Lẹ́nu wọn bá jẹ́ fi kọ́ wa làwọn bàbá wa àmì tí ń bẹ nínú òkèèrè fi mọ̀ ìtàn. Ààrẹ òpìtàn ẹ mọ̀ wá wariwo ọjà. Iṣẹ́ tẹ́ ẹ ti ń bá bọ̀ lákọ̀ọ́jọ́ tó pẹ́ ní kẹ́ ẹ tẹra mọ́. Bẹ́ẹ̀ ni o, ẹ tẹra mọ́ o. Mo sì dúpẹ́ wípé ẹ kéwú. Àdìsí ní ó gbòòrò wátọ̀ mínàlì ìmọ̀. Ó gbòòrò wátọ̀ mínàlì ìmọ̀. Kéèyàn nífẹ̀ẹ́ ìlú rẹ̀, kó nífẹ̀ẹ́ èdè rẹ̀, kó nífẹ̀ẹ́ àṣà rẹ̀. Ara pé onígbàgbọ́ ni. Onígbàgbọ́ ni yín. Ẹ má wulẹ̀ lọ sí Mọ́tàlá. Ẹ jẹ́ kọ́rọ̀ yóò rọrùn lọ́pọ̀ mi. Orí ẹ gbàgbé. Orí bí ẹṣin ní ọba bá kọjá wájú ọba, ẹ jábọ̀ bí ọba ló kọjá, ẹ jẹ́ á wo ibi tó yẹ ti wá wípé alẹ̀ bí Ọ̀yọ́ ni.
tiwa tó ti wá jọ̀yọ́ yìí integrity Ọ̀yọ́ yìí náà ni ká gbé fún oyè ẹ mọ̀ wo ààrẹ gẹ́gẹ́ bí pásánà yìí pé Adam oyè yẹn ni kẹ́ ẹ wò nítorí tẹ́ ẹ bá fi tàbùkù ààyè yẹn gbogbo ayé ó padà jẹ́ kí oyè yìí wọlé tuurutu. bẹ́ẹ̀ ni o oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ní níyì mọ́lẹ̀ Yorùbá ó máa di rubbish. tẹ́ ẹ bá fi sọ ààyè yẹn kalẹ̀ tẹ́ ẹ gbé adé Ààrẹ Ọ̀nà Kakanfò kúrò lórí ẹ̀ ayé ó sọ oyè yẹn di pẹ̀fú ẹ̀ lẹ̀ ẹ má bínú tán ẹ jẹ̀bù rẹ ẹ jẹ́ kó rorò lọ́pọ̀ ni. àwọn olùgbẹ́bẹ̀ ẹ fọwọ́ ajá tó ń gbólẹ̀. àìmọ̀ṣẹ́kọ̀ ọmọ orogún níjó torí bomi gbóná àbí ká pè ní ìfẹ́ àfẹ́jù nítorí ààrẹ lè mọ́ra wọn náà ń ṣẹ́ tí wọ́n kò káwọn gbèjà ààrẹ ẹja. èmi náà ti sọ bẹ́ẹ̀. àmọ́ nílùú òní fẹ́ yóò tú. tẹ́mi bá fi fọwọ́ èèyàn sọ̀yà níwọ̀nba là á káyè mi wípé ẹni yìí mọ̀ kàn. níwọ̀nba ibi táwa náà kéré mọ̀ yìí ó lójú ìtàn tó lè dàrú mọ́ mi lọ́wọ́. a rí òpìtàn wọ́n fòkè Ìbàdàn bẹ̀yìn. ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódòwò kẹrin àwa nìyẹn bá mi Ààrẹ Òpìtàn ẹ jẹ̀bù rẹ ọmọ ní péré bàbá ẹ calm down ẹ mọ́ bínú orí mi wú. Àjàyí Òjúbí Olú ni yín ọmọ agbórí ẹ̀fọ̀n sáfìlà. ọ̀nkì bàbá mi Ààrẹ Òpìtàn. ẹ̀yin lẹ́jọ́ yé wa pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ láti tẹ̀lú Ìbàdàn lò ó. Ààrẹ Òpìtàn ẹ̀yin lẹ́jọ́ yé wa pé Ìbàdàn àkọ́kọ́ la mọ̀ sẹ́bọ̀ ọ̀nà kó tó ní kó dìbò gbé àwọn jagunjagun. Ṣàngó ló fìbínú jẹ́ kó Olúbàdàn àkọ́kọ́ rò. ṣé bí Ìbàdàn èkejì la wà yìí Ìbàdàn bẹ̀rẹ̀ kí o tó wọ̀ ọ́ ọmọ agbọ́ sásámọ́sá ọmọ agbọ́ yàyàmáyà. Alájà Abbas ẹ̀yin lọ́mọ olóògbìmọ̀lé sọmọ lọ́yọ̀ kéènì ọmọ aríkẹ́yìn gbọ́ngàn. àwa nìyẹn. Òjò ní baba Yúrómi wẹ̀lé arólù. lọ́wọ́lọ́wọ́ bàdàn Mr Wisdom lówó. àwọn olóògbé ní ará ògbódò. ẹ bá náwó super sticker sí comment section. ọmọ kẹyìn ọ̀dọ́ tọ́ya kí wọ́n má ṣe gbé yín fún ọya ọmọ àgùntẹ́yìn ọ̀dọ́ tó ṣà kí wọ́n má ṣe gbé yín fún òṣà láwẹ̀. ike bàbá yín fẹ́ di kí àmúṣẹ̀yẹ ni ọmọ ẹni kí ẹyin jẹ́jẹ́. eégún ló di mẹ́fà ló gbé ilé kí ló ṣe tóbìnrin ọ̀sáwó Ààrẹ Òpìtàn. ẹ̀yin ni ọmọ pàkàdé mẹ́fà nígbàlẹ̀ kí ni ṣe tóbìnrin ọ̀sáwó. ẹ̀kú ó ṣe mẹ́fà ìran bàbá yóò lò ó gbó ẹ̀wù aṣẹ́gun bó ti lu ká bàbá yín lára bí ajere. ẹ̀yìn kò yóò gbé nígbàlẹ̀. ẹ̀yin ni kò tí gbóròsẹ̀ kò tí gbalẹ̀sẹ̀. eégún tó bá ti gbóròsẹ̀ asọ̀rì ajá kankan náà asọ̀rì àwùpọ̀npọ̀n ni. èyí tó bá wá ti gbalẹ̀sẹ̀ ìlòwò ara kankan ṣe ajá kìkì aṣọ ìṣògbé ara ògbódò. owó ló lè jẹ́ kórí yẹn wálẹ̀ super sticker super chat. nítorí wọn kì í fọkàn kalẹ̀ nígbàlẹ̀. béèyàn bá fọkàn kalẹ̀ nígbàlẹ̀ wọn lọ sá bàbá rẹ̀ lọ́kọ́ nítorí ẹ̀yìn òní jẹ́ fọkàn kan bàbá ẹ̀ yìí ọmọ ẹni kí ẹyin jẹjẹ iwájú olóògbòdò ìgbà eégún ẹ̀yìn olóògbòdò ìgbà eégún ọ̀tún olóògbòdò ìgbà eégún òsì olóògbòdò ìgbà eégún ẹ wòkè ẹ wọlé ẹ ò rí bí ẹ kẹgbẹ̀rún eégún símọ́lẹ̀ bàbá tó bí yín lọ́mọ wọn fòkè Ìbàdàn bẹ̀yìn Ìbàdàn lọ́mọ ọmọ láìpo ẹ má lò láìpo. Ààrẹ Òpìtàn ẹ jẹ̀bù rẹ bá mi. mo fi ìṣẹ̀dá Yorùbá mo fi bẹ̀ yín ẹ má dorí ìtàn kodò nítorí Tinubu bá bìyàn èèyàn padà sọ ohun tí òye ó sọ ayé ọ̀wá rí i pé àṣẹ Lágbájá mọ̀ tàn báyìí àìmọye ọ̀rọ̀ níbẹ̀ nínú ìtàn tẹ́yìn ò ní fẹ́ sọ tó tàbùkù tàn àwọn ọ̀rọ̀ kan wà nínú ìtàn tó yẹ pé tá a bá sọ ó tàbùkù ìtàn àwa wò pé ojú ọjọ́ wa pé ọ̀rọ̀ yìí báyìí lórí àwa ní ẹ̀mọ́jà sọ nítorí àṣírí láyé. ó wá yìí bàbá mi. orí mi wú. Èdùmàrè má jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. ààrẹ ẹ̀yin náà má bínú nítorí garawa tẹ́rí
orí ò ní bínú ewé. Ààrẹ Ọ̀nà Kakanfò ó fẹ́ kí ẹ̀yin náà. Èrò ò ní bínú abẹ́rò nífẹ̀ẹ́. Àáfàá kan ò ní bínú Kùránì. Ìran wòlíì kan ò ní jẹ́ bínú Bíbélì. Ó ṣe wọ̀. Ẹ má bínú ẹ̀jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀. Ẹ jẹ́ kọ́rọ̀ yìí rodò lọ́pọ́n mi. Bá tiẹ̀ ń bá kó bínú. Ó ti pọ̀ jù fún wọn ni. Bẹ́ẹ̀ bá fà á lọ. Ọlọ́ stop ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yóò mọ láǹfààní yóò mọ escalate. Àìmọye ọ̀rọ̀ tí wà kékèké yìí náà mọ̀. Báwo wípé ẹ má jà sọ. Ni wọ́n fi ní ọbẹ̀ kì í mì kó àgbà. Bẹ́ẹ̀ni. Ọ̀wá ní gbogbo ẹ̀yin olólùfẹ́ Ààrẹ Òpìtàn. Ẹ jẹ́ á ṣe sùúrù. Nílẹ̀ tòní tó mọ̀ yìí, mo kí Rọlá Abdullahi Àkànbí Atọ́balẹ́yẹ. Nílẹ̀ tòní tó mọ̀ yìí, àti ní Ààrẹ Ọ̀nà Kakanfò mi. Ṣé ti gbọ́? Àti láàrin Ọ̀nà Kakanfò mi o. Wọ́n ní ẹ̀jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ o. Ọ̀wá ní gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn ààrẹ. Kìí ṣe gbogbo ẹni tẹ́ ẹ bá rí níta. Wọn ò ní làákàyè kan bọ̀. Wọ́n ṣe máa ń ṣe nìyẹn ní smart báyìí. Wọ́n á ti gbọ̀bọ́ síta. Lẹ́mọ̀ ṣé pé yóò kú fún o. Ẹ má sori burúkú níbi ọ̀rọ̀ lọ́rọ̀. Ẹjọ́ ṣòfò. Kọ́ sórí burúkú. Kò ṣàkọ́kọ́ rèé kìí ṣèkejì yìí. Tí kìíní kan bá ti ṣẹlẹ̀, ẹ mọ̀ lọ jókòó síbi. Bí wèrè kan ṣe lóun jókòó sórí odó fún ní 2022 nìyẹn. Lórí ọ̀rọ̀ ibà Gani Adams náà ni ní 2022. Tó jókòó sórí odó. Sẹ́yìn ní ẹ̀mọ̀ àwọn tí wọ́n pè ní àpè òòṣà. Àwọn elékìsà. Àwọn àtẹ́nù. Àwọn arébípá. Òòṣà tẹ́ pè láàárọ̀ tó gbọdọ̀ jẹ́. Kùjẹ́kùjẹ́ ò ní ṣe tiẹ̀ kó má jẹ́. Òkúta àwọn ni wọ́n fi ṣèṣù. Ọ̀pọ̀lọpọ̀ yín. OPC ló sọ yín ní babaláwo. OPC sọwọ́ déèyàn. OPC gbà mí. Ọdún dé. Ẹ̀yin lẹ́sọ̀ fọ́gà pé ọ̀gá ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀ wò. Ẹ̀yin lẹ́nu àǹfààní láti parí ọ̀rọ̀ nídà kọ́ńkọ́. Àwọn ò parí ẹ̀. Àìmọye ọ̀rọ̀ ni mo máa ń parí nídà kọ́ńkọ́. Bí mo ṣe kéré mọ̀ yìí. Ta ló ń pè? Àwọn ò lè parí ọ̀rọ̀ àfi kọ́ máa dákọ́ ọ̀rọ̀ kọ́ máa bọ̀rọ̀ jẹ́. Ni mo máa ń parí nídà kọ́ńkọ́ tẹ́nìkan ò ní gbọ́. Bẹ́ẹ̀ bá lẹ́nìkan tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sáré. Ẹ pè é, ẹ bá sọ̀rọ̀ ní tùbínú yìí. Nítorí ẹni tó bá ti ga làbùkù mọ́ wá ká. Bẹ́ẹ̀ ni jàre bàbá mi ní wáyé tì. Orí ọgbọ́n tá a fi ń kọ́lé kò tó ìta fi gbénú ẹ̀. Bẹ́ẹ̀ ni jàre. Ẹni tó sì lórúkọ lọ́dún jáwálẹ̀ lójijì. Bẹ́ẹ̀ni tó lórúkọ bá fi jáwálẹ̀ ẹ̀ rí mú mọ́ o. Ó ti tán fún nìyẹn. Protect the life of Ààrẹ. Protect the oyè of Ààrẹ Ọ̀nà Kakanfò of ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ ó bàjẹ́. Kẹ́ láǹfààní ẹnu ọgbọ́n àti ìmọ̀. Ọgbọ́n la fi ń ṣe ilé ayé, ìmọ̀ la fi ń tòlú. Ọgbọ́n la fi ń ṣe ilé ayé, ìmọ̀ la fi ń tòlú. Ọgbọ́n àti ìmọ̀ láwàá fi tò ó. Mi ò gbìjà Ààrẹ Òpìtàn o. Àmọ́ bọ́rọ̀ bá ṣẹlẹ̀ kìí ṣe pé kẹ́ ẹ wá sáré lọ mú ìgbálẹ̀ kan. Sẹ́yìn mo Olúgbòhùn tí ń jẹ́. Ṣé Olúgbòhùn tí ń jẹ́ náà lẹ́mọ̀ gbé kámẹ́rà káàkiri? Àwọn olóṣì. Ẹni tó bẹ́ẹ̀ sa Olúgbòhùn tí ó fi pa tèèyàn jẹ́ kò ní jẹ́ kẹ́nìkan ó mọ̀. Àwọn onídírámà. Ẹ ń tan ayé. Stop deceiving yourself. Ọ̀ṣẹ̀ dírámà. Àtijọ́ tó ti kájẹ méje jáde wọ́n ti jẹ́. Mo pàdé Àjọ tí ní ọkùnrin kan kọ̀kọ̀ lọ́dún jẹ́. kan ọ̀dọ̀fin. Mi ò ní sọ̀dọ̀fin ibi tó jẹ́. Ó ní Ṣínà, o lẹ́ni tó ṣe ọ̀kìn kẹ́yìn ẹ̀ lẹ́sẹ̀. Kí ẹ gbọ́. Ẹni yóò kan lẹ́sẹ̀ kí o tó délé. Ẹṣẹ́ gbọ́ṣẹ́.
ẹ jẹ́ àfarabalẹ̀ gbọ́ ẹ jẹ́ dákẹ́. Ó ti wá ṣàwọn nǹkan tó jọ mọ́bẹ̀ tí èṣe méjì tí èṣe mẹ́ta. Títí dòní èmi mo máa ń sá fún wáyà ó ṣe mí lóore èmi náà fẹ́ sẹ̀ sóore ẹ̀sọ́ oore tẹ̀lé fẹ́ san mí ẹ̀san tó lágbára. ẹ̀san burúkú. Táwa ni ó fẹ́ ṣẹ̀mí tí ní ó yẹ ṣe nǹkan báyìí fún. ẹ bá ń kan lẹ́sẹ̀. Ẹ já tẹ̀ jẹ́jẹ́ gbogbo ẹni bá báyìí ọ̀nà káká òfò jà àbí tí wọ́n jọ ní gbólóhùn àṣọ kì í ṣe pé ẹ wàá sáré máa lọ sórí social media ẹ máa lọ ṣépè ẹ mọ̀ pé wọ́n ṣe fún Dára wọ́n ṣe fún Olóyè Sunday Igboho náà wọ́n ṣe fún Ààrẹ Òpìtàn ẹ stop ẹ ẹ̀yin ọmọ ẹ̀yin Ààrẹ Òpìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò ní ẹ stop ẹ. wọ́n ní kẹ́ stop ṣe bẹ́ẹ̀ kẹ́ stop rádaràda kẹ́ stop òṣì wọ́n ní kẹ́ stop wá wèrè kẹ́ stop rádaràda tẹ̀ ń bá kiri lórí ẹ̀rọ ayélujára kíní yẹn ti kọ́mọ̀ fún yín kíní yẹn ṣe kíní ó ti kọ́mọ̀ fún yín. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wo ètò yìí mo kí bàbá mi ọ̀jọ̀gbọ́n Mr Wisdom mi ò ní wá yín tì ọlọ́run ò ní kúrú làákàyè yín ẹ̀ túbọ̀ máa ga sí ni bẹ́ẹ̀ bá ṣe ń lù báyà máa dún fún yín ni a máa já fún yín ni ẹ ní tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹ ní kọsẹ̀ ẹ kú ìfọmọ ènìyàn ṣẹ́kù làákàyè Mr Wisdom ẹ ṣeun gan bẹ́ẹ̀ ṣe bá wa gbé ètò ìkalẹ̀ ẹ̀yin ìyá yìí bàbá tẹ̀ ń wo ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ titi yín náà ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ kò ní ká má sọ òun kí ibà Gani Adams kí wọ́n lọ sọ fún àwọn ọmọ wọn kó so ìwé agbẹjẹ́ mọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn ibà Gani Adams tó bá jẹ́ tòótọ́ lẹ́nìfẹ̀ẹ́ ibà Gani Adams ẹ stop ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ tòótọ́ lẹ́wà lóyà sí ibà Gani Adams ẹ máa stop rádaràda èyí tẹ́ ṣe ní 2021 tí ẹnu kùnyín kò síbi tẹ́nu òkùnyín dé ó tó kójú kó tì yín ó ti tó kẹtọwọ́ ọmọ yín bá aṣọ kẹtọwọ́ bàjẹ́ burúkú ìbọlẹ̀ tó bá jẹ́ wípé owó burúkú òṣì yìí tí ẹ gbé pẹ̀lú èmi Lady K yìí ní 2022 ká ní mo gbé pẹ̀lú yín ni ó máa tàn bí ti 2021 ṣe tàn bí ti 2024 ṣe tàn yín náà ṣùgbọ́n láì pé mo fi yín gún lágídí mo sọ yín di wèrè orí odó tẹ jókòó sí èmi sọ fún yín pé iyán ló fi ń gó fún mi jẹ orí odó tí ẹ jókòó fún mi ní 2022 èmi náà ò lè gbàgbé bóyá àsìkò tó ti máa lọ bá yín tún fídíò yẹn gbé wá tí màá wá bá yín máa spread tí màá gbé tọ̀dọ̀ mi wá màá kọ́ sí pé 2022 lẹ ṣe yìí kọ́ wo bẹ ṣe jókòó sórí odó tẹ̀ ṣépè fún yàrá ìyá ayé odó tẹ̀mí fi ń jiyán èyí tẹ̀ ṣe 2021 màá lọ bá yín gbé wá tarí òpin tán màá bá yín gbé wá màá bá yín tọ́jú ẹ̀ ó máa wálẹ̀ èyí tẹ́ ṣe fún májàsọ́lá àbá yín gbé wá gbogbo ẹ̀ pátápátá àbá yín kó wá sí ìrántí bóyá ẹ̀tún ayé ibà ṣe ni àbẹ́ bá yí ẹ̀jẹ̀ tó bá jẹ́ wípé mo kọ̀ pé ok báwọn èèyàn bíi mélòó ṣe pè mí pé àlédíkè má dáwọ́ lókè nìkan kí n má dákẹ́ ni ẹ padà ya wèrè tán sórí social media ẹ padà kó àjẹméje àjẹmẹ́jọ yín jáde ṣùgbọ́n torí mo ka ọ̀rọ̀ yín kún ọ̀rọ̀ aṣiwèrè mo kà á kún ọ̀rọ̀ aṣiwèrè mo kà á kún ọ̀rọ̀ rẹ ẹni tí ò jẹ́ kankan nínú ayé mo kà á kún ọ̀rọ̀ wípé kò ní ìtumọ̀ òun mo padà fi ọ̀rọ̀ yín ṣe mo kọ̀ bọ́ta mo wá sọ fún yín pé orí odó tẹ jókòó sí irọ́ ló bá dé òfò ọjọ́ kejì ọjà ẹbu ni èmi fi odó yẹn wọ́n fi ń gún iyán iṣu gidi iṣu ewùrà tó gbásìkì tó mú yẹ́sì ẹ̀ tó yẹ pé tó bá gun tó báyìí ó máa rán ni rẹ́rẹ́rẹ́ báyìí èmi fún ara mi fodó gúnyán jẹ kì í jẹ́yẹn lẹ́wàá jókòó létẹ́ ẹ̀ lẹ́ fi ṣépè fún èmi yìí tí màá wá máa gbọ̀ kiri títì ẹ lọ stop orí burúkú yẹn ẹ lọ stop wà òṣì ẹ lọ tọwọ́ ìbàjẹ́ bọlẹ̀ àfẹ́ rádaràda ní ilẹ̀ káàró òjìire àfẹ́ òṣì ní ilẹ̀ káàró òjìire ẹni tẹ́lẹ̀ ń jà fún yìí ẹ̀yin náà wo ohun tó ń ṣẹlẹ̀ reason ẹ wo bá ṣírí bá ṣe ń tú ẹ wo bá ṣírí bá ṣe ń tú all because I just want peace ni mi ò ṣe ṣe programu nípa ẹ̀ ó yẹ ká mú ibà Gani Adams ká fún gbẹ pẹ̀lú àwọn àṣírí tó ń tú tá à ń gbọ́ lọ́tún lọ́sì kí ibà Gani Adams máa sọ wípé Ìgbòho ló lọ pa Bọ́lá Ìgè ẹ̀yin ọmọ Yorùbá tàtà abẹ́ ẹ̀ tí gbọ́
tẹ́ bá ti gbẹ́ bá mi kọ sí comment section ká kúkú wá ṣe show lé lórí ká gbé wá ká bá fi ṣe full live show lórí Facebook Twitter gbogbo ẹ̀ TikTok kí bá Gani Adams máa sọ wípé Ìgbòho ló lọ pa Bọ́lá Ìgè nítorí kí ni àjò wọn ò ṣe wí ìjà lára ìtọ́bọ̀rọ̀ ẹni tọ́lọ́hun ti dá ẹgbà fún ẹ lọ gbéjẹ́ fórí ẹ gbéjẹ́ fórí kẹtọwọ́ bàjẹ́ bọlẹ̀ ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ bá mi ṣí ẹ jẹ́ kó délé kó dóko kó dé gbogbo ibi tó bá yẹ kó dé orúkọ ti tèmi ò yí padà kò sí ní yí padà lé àṣẹ Èdùmàrè Lady K Ìfẹ́ Olúwaṣọ the baby of Yorùbá nation the one and only ọmọ tó ń sọ ọmọ tí Yorùbá nation bí èmi nìyẹn wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí ẹ jẹ́ má gbàgbé gbogbo ẹ̀yin bàbá mi gbogbo product tá ń ta lórí ìkànnì yìí gbogbo ẹ̀ wà síbẹ̀ tó ń tà wàràwàrà gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ra ògùn diabetes ẹ̀yin tẹ́ fẹ́ ra manpower ẹ̀yin tẹ́ fẹ́ ra high blood pressure jẹ̀díjẹ̀dí waist pain back pain ẹ wo agbo jẹ̀dí tó gbá ski ó wà olómi gbogbo ẹ̀ mo fẹ́ fi wọ̀nyí ni kò sí tòsí mi àgúnmu wà gbogbo ẹ̀ wà ní iléeṣẹ́ t-health tí gbogbo ẹ̀ dẹ̀ ń ṣiṣẹ́ gidi tó confam ìbàjẹ́ ti diabetes ni ẹ̀yin dáadé ẹ̀yin mọ́mì mo bẹ̀ yín diabetes ò ń ṣe àìsàn gidi ó máa ń padà fọyàn lójú tó bá ti pọ̀ jù lágọ̀ọ́ ara ẹ tètè treat ara iṣẹ́ gbogbo nǹkan tá à ń jẹ especially àwọn àtàwà ní diaspora ṣúgà ni chicken wá fi mídìmídì sí bẹ́ẹ̀ bá lọ ra kankan ní anywhere ṣúgà ní gbogbo ẹ̀ ẹ jọ torí Ọlọ́run ẹ má ṣàfarawé òyìnbó ẹ máa lo àgbo jẹ̀dí tó dáa ẹ máa lo oògùn diabetes ẹlòmíì kò lè sọjọ́ tó ti jẹ ẹ̀bà àbí àmàlà àbí iyán gidi tó ti jẹ́ gbẹ̀yìn àfọwọ́ oúnjẹ káníkání oúnjẹ ṣúgà oúnjẹ itri gbogbo àwọn kiri ìfàjẹ̀díjẹ̀dí sí àgọ́ ara ẹ pè mí lórí WhatsApp nọ́mbà mi kí n fún yín ní fóònù nọ́mbà iléeṣẹ́ t-health natural herbal bákan náà dẹ̀ tún ni gbogbo ẹ̀yin tó bá jẹ́ waist pain ẹ̀yin tí kò yé tóbi tẹ́fẹ́ ní flat tummy tẹ́fẹ́ ní figure eight ṣẹ́rí ògùn flat tummy yìí àwọn dádì náà lè lò gbogbo ẹ̀yin dádì tí kò yé bá ti ṣe kàkàkàkàkà óyé lẹ́ máa fi lò óyé lẹ́ máa fi lò ẹ pè mí kí n fún yín ní fóònù nọ́mbà iléeṣẹ́ t-health natural herbal gbogbo ọ̀rá everything ẹ máa ya yín gbọ́n mọ̀ pé yes ara yín fún yẹ gbogbo ẹ̀yin tára yín bá wúwo ọkùnrin mi báyìí ó máa wà lórí obìnrin báyìí ṣe ló máa dàbí ìgbà tó gbé olúmọ léèyàn mọ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ dádì tẹ bá wà ní position yẹn ẹ pè mí kí n fún yín ní fóònù nọ́mbà iléeṣẹ́ t-health natural herbal kẹ́ ọ́dà fún àwọn oògùn wọn àgbo àti àgúnmu ni wọ́n ń tà eléyìí ò ṣe ṣọ́ọ̀kì àgbo àti àgúnmu gbogbo aráyé tó wúwo yẹn gbogbo ẹ máa free tẹ́yìn gan máa wò pé kí ló jáde lára ayé tára ayé free báyìí no be for mouth ó sure fún mi ní 99% sure ni ikú nìkan 100% sure ní bá sọ fún yín pé 100% sure ikú ni but eléyìí mo sọ fún yín pé 99% sure òun ni ẹ pè mí ojú òní tí yìí bákan náà gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ lọ sí ilé ìtura tó wà pa ní ìlú Nàìjíríà tẹ wá wò pé àwọn hòtẹ́ẹ̀lì wo lẹ ti lè lọ ṣọlúdé àbí hòtẹ́ẹ̀lì wo lẹ lè lọ ṣe fàájì hòtẹ́ẹ̀lì wo lẹ lè lọ lọ́ọ̀jì sí tẹ wàá mú hòtẹ́ẹ̀lì tẹ lè lọ tẹ dẹ̀ nídìí hòtẹ́ẹ̀lì tó wà pa tó mú yes tẹ lè lọ ẹ máa lọ tààràtàrà sí TM Royal Hotel ní kẹ́ mọ́ lọ ẹ mọ́ lọ sí TM Royal Hotel TM Royal Hotel ní ìlú Ìbàdàn ẹ gọ́gù ẹ̀ security wà bẹ́ẹ̀ tó stand by ẹ̀mí yín dè kò sí kankan tó máa ṣe yín kò sí pé kidnapper wá ń kó yín kò sí wípé kí ló ti ń pè àwọn ritualist ọyọ yín lẹ́nu kò dẹ̀ sí wípé ẹ̀rí náà lò kò dẹ̀ sí wípé ọkàn yóò ní balẹ̀ mi ò lè fi ẹnu mi ṣàlàyé tó but mo fẹ́ kẹ́yìn ìyá àti bàbá kẹ́ mọ̀ wípé tí a bá ń sọ̀rọ̀ nípa TM Royal Hotel hotel tó mú yes ní tó gbáski ẹ máa lọ sí ìlú Ìbàdàn èyí tẹ bá nídìí location wọn ẹ lè gọ́gù ẹ̀ tí ẹ bá wá gẹ̀ tí ẹ bẹ́ẹ̀ ẹ pè mí lórí WhatsApp máa fún yín ní gbogbo information wọn ẹ lè book hotel yín sílẹ̀ kẹ́ tó débẹ̀ ẹ lè book ẹ̀ sílẹ̀ kò sí kankan tó máa ṣe yín security wa iná standby ó wà ń bẹ̀ fún yín ẹ ṣe fàájì yẹn enjoy ara yín ẹ free ẹ jayé ọlọ́ba ẹ ṣe get together party swimming pool everything gbogbo nǹkan ló wà bẹ́ẹ̀ ẹ ní regret hòtẹ́ẹ̀lì ilé kúrò lóòtẹ́ẹ̀lì Sanwó-Olú ó yàtọ̀ sí hòtẹ́ẹ̀lì onídùn ó yàtọ̀ sí hòtẹ́ẹ̀lì ẹlẹ́fọ́ new building ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ní January ọdún yìí ní ìlú Ìbàdàn ló wà TM Royal Hotel ẹ mọ̀ lọ síbẹ̀ kẹ́ lọ gbádùn ara yín kẹ́ lọ ṣe fàájì ara yín ojú òní tí gbogbo yín láṣẹ Èdùmàrè bákan náà dẹ̀dẹ̀ yìí tẹ́ bá fẹ́ ra body cream ilé-iṣẹ́ Danari skin care ẹ̀yin tẹ́ ẹ̀ bá ra product ilé-iṣẹ́ Danari skin care tí ẹ̀ lọ ra ọṣẹ ìwẹ̀ àbí body cream ẹ̀ míìsì o ẹ̀yin tẹ́ bá ní face
born ẹ̀yin tẹ́ bá ní dark knuckle ẹ̀yin tí pimples ti bojú yín jẹ́ ẹ̀yin tí kọ́lọ̀ yín ti di two colour uniform ẹlòmíì tẹ́ bá wo ẹsẹ̀ báyìí kábíyèsí o èèyàn fẹ́ lè máa bì ẹlòmíì báyìí owó ẹlòmíì makeup ló fi gbé ojú ẹ pè mí lórí WhatsApp number mi tẹ́ wò lójú screen kí n fún yín ní phone number iléeṣẹ́ Dana Risky Care bákan náà dẹ̀ tún ni gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní Canada America UK tẹ́ bá fẹ́ ṣẹ́wó sí Nàìjíríà ẹ jọ ẹ ṣàánú mi ẹ̀ ní tẹ́ ẹ̀ ní múlétìkà ẹ lọ dáńlódù lemfi app kẹ́ wá lo referral code mi lemfi app referral code mi lẹ́wọ̀n lókè program yìí ojú òní tí yìí o ṣẹ́rí tẹ́ bá wà lamẹ́ríkà first transaction yẹn máa gba $20 ẹ̀yin tẹ́ wà ní Canada first transaction yẹn máa gba $30 ẹ̀yin tẹ́ wà ní UK máa gba £10 that's a lot of money dọ́là dẹ̀ni nísìnyìí ẹ̀yin tẹ́ bá watch mi dáadáa yìí pé mi ò polówó pé dọ́là yẹn báyìí because kò tiẹ̀ stable ó kàn lọ ni bó ṣe lọ ló ń ṣe gbogbo ẹ̀ so ẹ lọ download ẹ̀ ẹ máa fẹ́ra yín rí exchange rate yẹn ojú òní tí yìí o ẹ jọ̀ọ́ o mo fi ọ̀dọ̀ Ọlọ́run bá bẹ̀yìn tó bá yọ super sticker ẹ jọ̀ọ́ fún mi sísàlẹ̀ comment section ẹ ràn ministry mi lọ́wọ́ ẹ ṣàánú Lady K èèyàn bébí ẹ ṣàánú mi ojú òní tí yìí o ẹ ṣeun gan mo dúpẹ́ ẹ má wàá gbàgbé ẹ̀yin tó bá jẹ́ for the first time lẹ wò mí ẹ subscribe sí YouTube channel mi ẹ tọ notification mi ẹ wá bá mi share program iṣẹ́ yóò ọ̀rọ̀ tí Mr Wisdom tí wọ́n sọ nínú fídíò yìí ọ̀rọ̀ ìṣítí ni fún ẹni tó bá ní ọgbọ́n fún ẹni tó ní ọpọlọ ẹni tó ní làákàyè kì í ṣe ọ̀rọ̀ aṣiwèrè ọlọ́gbọ́n ni ẹ wá bá mi share gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n onímọ̀ ní làákàyè tẹ́ wo program yìí ẹ bá mi tún wá share fáwọn olóye gbogbo WhatsApp contact ẹ bá mi share sí WhatsApp group ẹ bá mi share sí Facebook ẹ bá mi share sí bí ẹta bá tiẹ̀ ń ṣe báyìí bóyá lè yàtọ̀ lè máa dáwọ́ ìbàjẹ́ dúró á lè máa díwọ́ aburúkú ní ilẹ̀ wa because ohun tó wà wájú wa ń sìn ó ju gbogbo à ń ságùn síra wa à ń bára wa jà ó jù bẹ́ẹ̀ lọ kọ́ má bá oyè Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ àwọn tó ti ń jẹ́ látìgbà táláyé ti dáyé wọn ò bá táìtù yẹn jẹ́ o káwọn OPC jọ̀ọ́ kọ́ má jẹ́ kó bàjẹ́ lórí ibà Gani Adams òun là ń sọ nípa ẹ̀ ẹ ṣé gan mo dúpẹ́ ire o.